Happy birthday to you. Big Mami re Olushola Ikoto. Òun re lónìí ayé ẹja àjọ kí mọ́mì. Ọlọ́jọ́ bí Olushola Ikoto. Àṣẹ ìṣàmọ̀dún àṣẹ ìṣòmíràn o. Kò jẹ́ ó jẹ́ tuntun bẹ́ẹ̀ ni kò jẹ́ ó bá wa lábo rárá wípé Chief Mrs. Olushola Ikoto ló ní gbogbo April 1st lọ́dọọdún. Gbogbo ẹ̀yin olóye bá mi wò nínú kàlẹ́ndà kẹ́ ẹ bá mi kọ́lẹ̀ kẹ́dì mú. Gbogbo ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹrin lọ́dọọdún lọ́jọ́ bíi Big Mummy Afẹ́nifẹ́re tí ń fẹ́ kí tẹni ẹlẹ́ni ó dáa. Ìyá nìyá máa jẹ́ lọ́jọ́ kọjọ́. Chief Mrs. Olushola Ikoto ò ní ṣubú dànù. Awo Mrs. Eniola Adékọ̀yà àti Adédayọ̀ Tèmítọ́pẹ́ ló gbé mi débẹ̀ tán yányányá wípé sálíbrántì wa tòní Big Mummy ọdún méjìdínlọ́gọ́rin ni wọ́n pé ẹ̀rí nǹkan ni 78 lókè pẹ̀kìrì mi kọ́. Ó tọ́pẹ́ ọlọ́jọ́ bíi wa tòní wàá ṣèyí ṣàmọ́dún wàá ṣèyí ṣòmíràn. Ọpẹ́ ni o nínú ọ̀la nínú ọ̀fìn ní ọmọ bá dọ̀rọ̀ dàgbà olóye lọ̀rọ̀ yìí lè yé. Orin ọ̀fẹ́ gbà ní ṣíṣe ọjọ́ ìbí lókè pẹ̀ nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra. Chief Mrs. Olushola Akin ayaba ọpẹ́ gbá ọpẹ́ iṣu ọmọ jiná fún yín jẹ. Lẹ́yìn ọjọ́ ìbí rẹ yìí mọ́mì ẹ ní sọ́nà ní ayé lílọ bíbọ̀ yín kò ní já sásán ẹ máa ṣàmì àdúrà. Àní 78 years ni ẹ̀yin ènìyàn wa. Òun ni Chief Mrs. Olushola Ikoto pé lókè pẹ̀ ọgbọ́n inú àbí agbára kọ́. Ohun Ọlọ́run nínú ọlọ́ńlá rẹ̀ mà ní tí màmá fi ń ta kébékébé tí ara ń dán gbinrin bí ìkóró ṣin. Big Mummy tẹ́wọ́ àdúrà rẹ̀ ò ní jẹ̀bi ayé ò ní tẹ́ ò ní tí ayé ò ní ṣá ọ lẹ́wà ò ní rógun àbámọ̀. Àní lẹ́yìn ọjọ́ ìbí rẹ̀ yìí gbogbo tó o bá dáwọ́lé a máa yọrí sí rere fún ọ. Ò ní gba lẹ́tà ìbànújẹ́ ò ní gbúrò ìròyìn aburú lórí àwọn ọmọ. Gbogbo April 1st lọ́dọọdún tí í ṣe ọjọ́ ìbí rẹ̀ kò ní já sọ́jọ́ ẹkún. Lílọ bíbọ̀ rẹ̀ ò ní já sásán ò ní pàdánù. Big Mummy o. Chief Mrs. Olushola Ikoto ìwọ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. Àwọn ọmọ rẹ̀ ń kí ọdún tọjọ́ bí. Kódà olórí ẹbí ògbẹ́yìn fa. Wọ́n ti ní wàá pẹ́ láyé iṣu ọmọ jiná fún ọ jẹ. Àní Mrs. Eniola Adékọ̀yà àti Adédayọ̀ Tèmítọ́pẹ́ ló ní kí n máa kí ọ délédélé. Ikoto Ìjẹ̀bú ni wọ́n bí ọ sí. Ó yá o jẹ́ kí orí ó máa wú ilé rẹ gangan ni mò ń rè. Ọmọlúwẹ̀ o ọmọ yìí dáhùn pẹ̀lẹ́ ọmọ òkú tẹ̀rẹ̀gbẹ̀ ọmọ onílé àkì dáná sí o níjẹ̀bi ọmọ adarí hun ọmọ onílé ṣẹ́kẹ́tẹ́ lọ́nà ọmọ òru ọmọ alápè ní àjàrò ọmọ aráyẹ tá àròkò arókòtò ẹ̀yẹ kúkú ṣe bẹ́ẹ̀ ẹ̀fẹ̀rẹ̀gẹ arókòtò ẹ̀yẹ kúkú ṣe bẹ́ẹ̀ ẹ̀jápa arókòtò ẹ̀yẹ kúkú ṣe bẹ́ẹ̀ ẹ̀fò lọ ọmọ ògbẹ́jà ńlá bọ̀ fá ìwọ ni mò ń kì í hun ọmọ gbòǹgbò àkàlà ọmọ onímùsìn àjínná ọmọ onímùsìn ànákò rúbirikiti gbogbo April 1st lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ o. Big Mummy Chief Mrs. Ikoto 78 rẹ̀ o. Happy birthday to you many happy returns o. Bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin sí yín létí ẹ bá mi máa sọ fún wa wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwògbé Ẹ̀jídàgbọ̀n lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.